sídà ibi tí mo rà lábẹ́kúta yẹn lẹ́yìn ìgbà yẹn mo ti ra property mi tó pọ̀ tó jẹ́ pé torí mọ́mì mi ni mo ṣe fẹ́ rà torí mo máa ṣe sàrà fún wọn lọ́dọọdún mi ò ní ti sàrà wọn so ibi tí mo ti ṣe sàrà wọn yẹn mo fẹ́ gbé wọn wá sí lára àwọn ilẹ̀ tí mo rà mo dídì ralẹ̀ mo máa ralẹ̀ fún wọn lójoojúmọ́ màá ní mo ralẹ̀ lè bó tí bá ti ralẹ̀ yẹn tán wọ́n ní mi mo position tí mọ́mì mi wà tí bá ní kọ́ lọ wú wọn mo ṣe sọ́lá ní alẹ́ ìjẹta mo ṣe sọ wọ́n ní Ìyábọ̀ tó bá jẹ́ pé ìwọ kọ́ ló pa Mohbad ò ní kọ lẹ́tà. ẹ̀yin èèyàn wa a ṣe wà lórí ọ̀rọ̀ àbúrò Lizzy Anjorin tí ó tún fi ẹ̀sùn olè kan Afeez Ìjàdùadé àti àbúrò rẹ̀ ò ní wọ́n jí góòlù òun nígbà náà lọ́hùn-ún. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí máa gùn gan o ẹ jẹ́ ká gbọ́ lẹ́tẹ̀nu Lizzy Anjorin. mo kọ́ hu òfin Mohbad mo ní èmi gan tí mo fẹ́ràn ìyá mi tí mi ò ní sí remembrance mọ́mì mi mo ní di ọ̀la ẹ̀rù sì ń bà mí pé wọ́n wú òkú mọ́mì mi ká má tí ì sọ ọmọ ọlọ́mọ tí ò ṣe wọn lòdì mo ní fún bí èyí Ìyábọ̀ ìwọ ló pa Mohbad kò dẹ́ ṣe Mohbad lẹ́ni àkọ́kọ́ tó o ti pa. ẹ lọ sí pé mo sọ fún ẹ rí pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún yín àwọn ọ̀tá mi wọ́n tún bọ́ tẹ̀sí ṣùgbọ́n ní irọ́ ni mo pa ọ̀rọ̀ yìí ò tí ì tó 48 hours tí mo sọ fún yín alẹ́ ìlú ṣẹ̀ṣẹ̀ máa pé 48 hours alẹ́ ìjẹta ni mo sọ fún Ìyábọ̀ tó bá jẹ́ pé ìwọ kọ́ ló pa Mohbad ọ̀dásítì wo lo ní gẹ́gẹ́ bí abiyamọ láti ní kọ́ wù òkú Mohbad mo ní màmá tó bí mi lọ́mọ gan ibi tó wù mí kí n sin wọ́n sí sọ́bsídì ò jẹ́ kí n gbé wọn lọ sí wọ́n síbẹ̀ mo ní lẹ́yìn ìgbà yẹn mo ti ra ọ̀pọ̀lọpọ̀ property tí máa wò pé mo fẹ́ mú gbọ́n mi síbẹ̀ mo ní bọ̀ mi ò ní liver tí lọ sin mọ́ mi síbẹ̀ mo ní fún di èyí Ìyábọ̀ mi lọ pa Mohbad because liver tó o ní tó o fi ní kọ́ lọ wú Mohbad yẹn that liver is out of this world. bàbá Mohbad kò lè ní kọ́ wú òkú ọmọ o bàbá tó bí ìlú kan wù. ṣẹ́rí pọ̀rọ̀ tí mo sọ ní jẹta kò dé ṣe jẹta ni mo ti sọ mo sọ fún pé ìgbà subsidy ni mọ́mì mi kú pé ìgbà subsidy ni mọ́mì mi kú pé lockdown wà there was no movement mo ti sọ fún yín rí náà. sọ̀rọ̀ síta máa wọ̀rọ̀ ní kó sọ Ọlọ́run á jẹ́ káwọn ọmọ àwọn èèyàn kí wọ́n ṣíjú àánú wò ẹ́. ó yẹ kó o pin àkáǹtì ẹ̀ ni ó yẹ kó o pin àkáǹtì láàrin kí ló tó ṣe pin àkáǹtì ẹ̀ òkè kan dáwó yẹ sọ́dọ̀ tiẹ̀ kó wá ṣe kó lọ fún ọgbọ́n ò ní pa ẹ́. eléyìí ni ẹ̀yin tèmi fún pé láàrin confam àwọn òtítọ́ ọ̀rọ̀ tí mo sọ ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi ra sọ èmi àti ìyá jẹ ọmọ mọ́ àjókòó ẹ̀mí wá gùn gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi ra jẹ ẹ̀yin olólùfẹ́ mi èmi àti ìyá jẹ ọmọ mọ́ Ìyábọ̀ ọ̀run àfikún ọmọdé ẹ̀ lórí. ẹni pé gbogbo nǹkan tí mò ń sọ ẹni pé òótọ́ ni ẹlẹ́ni yá mi kú sí alálàpà ẹ ló ya wèrè ẹni gbogbo nǹkan tẹ́ ń sọ. not covid kẹ ló kì í ṣe gba covid. ẹ fẹ́ bẹ̀rẹ̀ sọ́ọ̀sì ẹ̀ là ìyá kúlẹ̀ ní ló fi jẹ́ bílẹ̀ tí wọ́n sí. lẹ́yìn kí ló sọ kí ló sọ. kí wọ́n ṣíjú àánú wò ẹ́. sọ́ọ̀sì yìí wá ń dà. ok. ẹ fẹ́ bẹ̀rẹ̀ sọ́ọ̀sì ẹ̀ là ìyá kúlẹ̀ ní ló fi jẹ́ bílẹ̀ tí wọ́n sí. lẹ́yìn ìgbà tẹ́ wá sí wọn tán tó jẹ́ pé màmá yẹn ló dúró tì ìtiwà àti dáàdì yẹn ló dúró tì dáàdì yẹn náà kọ́ ló bá dáàdì yẹn kọ́ dáàdì yẹn náà ti kú ló wá kú wọn nìkan lẹ́yìn àwùdá yìí fi sí mọ̀ pé lẹ́yìn ló wà. shopping account ẹ̀ torí nǹkan tó lè help ẹ nìyẹn o nǹkan tó lè help ẹ nìyẹn o pin account láàrin ni o. àbí má bọ̀ kò jẹ́ má bọ̀. Adéjà ló pin account ara ẹ̀
Olarigan ló pin account rẹ̀. Another version of talk to beggar. Oh God. Ló ti níyàwó. Ẹ má bínú o. Ọmọ 44 years. Tó fọ́ lójú, tó gbé lọ́wọ́, tó dẹ̀ fọ́ lẹ́sẹ̀. Náà ṣe interview fún. Rárá. Ìyàwó ẹ̀ sá lọ. Nígbà tí ó Ṣẹ́ni tíyàwó ẹ̀ sá lọ lèmi máa dúró dè. Ẹni tíyàwó ẹ̀ sá lọ lèmi máa wá dúró dè. Àrẹ̀gàn ìyá màbúbù sá lọ fún wọn náà ni. Láàrin ológogoro ìyàwó ẹ̀ sá lọ ẹ̀yìn èèyàn. Ṣẹ́ni tíyàwó ẹ̀ sá lọ fún mi máa dúró dè. Odidi ìyàwó ẹ̀ ó sá lọ. Èmi ni mo ti wá ń tọ́jú ẹ látọmọdún mẹ́rin. Wọ 36 or 37. Ṣé mi ni kí n dúró? Wise and very observant people will know that Àrẹ̀gàn is acting and lying about the man and everything. Ìyẹn ò tiẹ̀ kàn mí. Ọba àpárọ̀ ọba máa pa. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn, ṣẹ́ni tíyàwó ẹ̀ bá sá lọ, ṣé wọ́n lè dúró dè? Ìyàwó sá lọ kẹ̀. Ọ̀rọ̀ ìyàwó yẹn kẹ́ ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa lọ mú padà. Bó ṣe sá lọ yẹn. Owó àbí. Ìgbà tẹ́mi náà rí ẹ má jẹ ntàn ẹ̀. Mo kọ́kọ́ fẹ́ dọ̀bálẹ̀. Ìgbà tí mo wojú ẹ ni mo rántí ẹ̀ pé ọmọkùnrin rẹ̀. Ṣé kò wá jù ẹ lọ ni? Láàrin jù ẹ lọ náà lọ́jọ́ orí. Ṣé nítorí mo ní good stature? Ṣé nítorí mo beautiful? Mo beautiful, mo dẹ̀ ní good stature. Ṣé mo wá kéré nú ayé ni? Èyí tí máa sọ èjì mẹ́ma nírọ̀ ni mo kà. Láàrin jù ẹ lọ náà lọ́jọ́ orí, ó lè dúró kí láàrin. Láàrin náà kọ̀ sí olórí burúkú ni. On a good day. Nǹkan kan ò ṣe láàrin tí láàrin náà kọ̀ fẹ́ ṣe orí burúkú ni. Ṣebí Ìyábọ̀ Òjó ló ń kọ script fún gbogbo yín. On a good day ò gbọ́dọ̀ dúró kí láàrin náà. Ìtàgbọ̀ pé òun náà sọ pé o fẹ́ dọ̀bálẹ̀ kì. With all his atrocity, Yemesho still brought you to Kwajaki Abeche. Miss Kailolo. Fáìbọ̀ ìwé nígbà tí mo mọ̀ ẹ́ dáadáa pẹ̀lú Lizzy. Gbogbo bàbá ìyá ìyàwó ọjọ́ kan nígbà yà lásàrì. Ìtumọ̀ ẹni pé mo tọ́jú ẹ̀. Ìtumọ̀ ẹni pé mo ṣe wà bí amọ̀fọ̀. Ó yẹ kó máa gbé fáìbọ̀ yẹn lọ fúnra rẹ̀ ni. Ó yẹ kó jẹ́ pé gbà tó wà lọ́dọ̀ Lizzy ló máa fà. Ó yẹ kó máa gbé fáìbọ̀ yẹn lọ ni. Àbí mo kúrò ní ẹ̀yìn yẹn. Kí ló dé tí o ṣe lè dá dúró sórí ẹsẹ̀ kó máa gbé fáìbọ̀ yẹn lọ? Fáìbọ̀ ìyẹn tó wà pẹ̀lú ẹ̀. Ìyẹn ò tiẹ̀ wá mọ̀ pé gbọ́n àtàbúrò lójú yín kó sámọ̀ pé ẹjọ́ wà. Irọ́ ọmọ ìyá ọmọ bàbá mi ni. Ọmọ ìyá ọmọ bàbá mi ni. Alẹ́ ẹ pa Mohbad. Ẹ pa Mohbad. Ẹ wá lọ gbé màtíríà tẹ́ ẹ ti pa kẹ́ ẹ tó pa Mohbad. Ẹ lọ gbé wá. Ìyábọ̀, a ló pa Mohbad. Kí ni ìyàtọ̀ ń tó ṣe fún Mohbad àti ń tó ṣe fún Lanre? Kí ni ìyàtọ̀? You know this nonsense before. I bet he has been doing this nonsense before his Àrẹ̀gàn went to his house. They've been together. They've been working together. They've been working together. Gbogbo ìgbà tó ń gbé lọ́dọ̀ mi, ó wà lọ́dọ̀ àwọn Ìyábọ̀. Òun ló ń fún àwọn Ìyábọ̀ Òjó ní information nípa mi. Òun ló ń fún àwọn Ìyábọ̀ Òjó ní gbogbo movement mi, gbogbo everything. Nǹkan tó sọ gan nípa mọ́mì mi, òun àti bàbá òun làwọn jọ wà pẹ̀lú mọ́mì mi. Ẹ dẹ̀ mọ̀ pé Ìyábọ̀ Òjó nǹkan tó kọ́ máa ṣe ní àkọ́kọ́ pa mọ́mì yín. A lé ọkọ yín lọ, kẹ́ lè máa fún lówó oúnjẹ. Inú Lanre tó lọ́wọ́ tó lẹ́sẹ̀ tíyàwó ẹ̀ sá lọ àti wá Àrẹ̀gàn tí o ò pe ọmọ ẹ̀rí for 10 years. Àwa la ṣẹ̀ṣẹ̀ ń sọ school fees ọmọ ẹ̀ báyìí. Inú Lanre tó wà láyé àti Mohbad tí Ìyábọ̀ Òjó pa tẹ́ ẹ fi ń gba donation
ẹ wá ń bú bàbá ẹ̀ ọmọ Nàìjíríà kéèsì wo ló yẹ ká mójútó ẹ bá ní ìrànlọ́wọ́ kan tẹ́ lè ṣe ẹ ṣe fún Fatima ẹ ṣe fún bàbá Mohbad ẹ bá ní ìrànlọ́wọ́ kan tó bá ní owó kan tó fẹ́ dá fún bàbá Mohbad ládàwà bẹ́ẹ̀ fún Fatima ládàwà bẹ́ẹ̀ mo bá ní èèyàn kan tó fẹ́ ràn lọ and it's not a must but o lè ṣe ta lọ́hùn lára wọn after tí Ìyábọ̀ Òjó pa Mohbad tán ẹ̀rí nǹkan tó ṣe fún Mohbad ẹ̀rí nǹkan tó ṣe fún bàbá Mohbad ọ̀rọ̀ jẹ́ ta lélẹ́yìí tí mo ṣe ń sọ fún yín pé mọ́mì mi mo fẹ́ hù wọn mo fẹ́ gbé wọn lọ sí property tí mo rà fún wọn mo ṣe ń sọ níjẹta. bẹ́ẹ̀ni bá nílé nílẹ̀ níbi tó láàbò tí ò tún lẹ́jọ́ lórí àmọ́ mo ní fẹ̀dọ̀ lórí òróró níbi ẹnìkan tí ń fọjọ́ pípẹ́ wá ilẹ̀ láyìíká tó wu ọkàn wu ẹ̀mí ẹ̀ ọ̀pọ̀ ló ti bọ́wọ́. Lánrè yìí òun àtàsíìsì Ìjàdùadé lọ́jọ́ gbé mi ń góòlù the same Lánrè. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la fi rí fún ìrà lóòótọ́ o mo rìn kan paradíṣe lórí ayé the same Lánrè the same Lánrè góòlù tí mò ń ta. Ṣàdédé ló gbé àṣìṣì Ìjàdùadé dé olówó kí òun mo níbo lẹ ti jọ mọ́ra ó ní ẹ ní location ẹ ti gbàgbé pé mo sọ fún yín Lánrè àti àṣìṣì Ìjàdùadé lọ́jọ́ gbé mi ní góòlù tí mò ń ta àárí góòlù yẹn dọ̀là ẹ sọ fún mi kí lójú mi ò tí ì rí ẹ sọ fún mi kí ni mi tí ì gbọ́ ẹ sọ fún mi nǹkan tí mi tí ì là kọjá. Dáyọ̀ Badmus ó padà wá sọ̀rọ̀ mi Dáyọ̀ dúró báyìí mo dúró báyìí tí Ìyábọ̀ Òjó ń sọ̀rọ̀ Lánrè àti ọmọ tí wọ́n jọ gbé góòlù mo dúró báyìí Dáyọ̀ dúró báyìí Ìyábọ̀ Òjó ń sọ̀rọ̀ àṣìṣì Ìjàdùadé àti Lánrè tí n bá parọ́ anybody tó bá mọ Dáyọ̀ Badmus ẹ lọ bè lọ́wọ́ Dáyọ̀ Badmus pé ṣé tòótọ́ ni Ìyábọ̀ Òjó dárúkọ Lánrè àti àṣìṣì Ìjàdùadé Ọlọ́run tó fẹ́ kí Ìyábọ̀ Òjó ṣẹ̀sìn ló ní kó sì wà láyọ̀ tì náà kò kí ń ṣe góòdì nìkan ni wọ́n jí o ó ní bọ̀bọ́ kan tó máa ń ta aago fún mi wọ́n kó gbogbo aago bọ̀bọ́ yẹn wọ́n kó gbogbo aago bọ̀bọ́ yẹn wọ́n bá àrìn àjò bọ̀bọ́ yẹn jẹ́ because nígbà tó ń gbé gold tó ń gbé aago bọ̀bọ́ yẹn máa ń kó aago yẹn fún mi èmi ni mo ní gold bọ̀bọ́ yẹn máa ń kó aago fún mi pé tí n bá bọ̀ òpolówó ẹ̀ fáwọn students èmi dẹ̀ máa ń tajà fáwọn custom officers. èmi máa ń tajà fáwọn custom officers. ẹ bèèrè lọ́wọ́ Lánrè pé tí n bá ń kiri lọ sọ́dọ̀ àwọn custom officers nínú òrùn ẹ bèèrè pé ẹ̀mélòó lòun tẹ̀lé mi rí. Lánrè kò lè change jíà mọ́tò fúra tó fi bá mi rí. Lánrè àti àṣìṣì ni wọ́n jọ gbé gold. ẹni kí Ìyábọ̀ Òjó jáde ó fún wa ní success story business kan tí Ìyábọ̀ Òjó ṣe.